أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Àmín. Gbogbo ẹni tó náà bá bẹ lọ́hùn kóhun ó lè ṣerú eléyìí fáwọn èèyàn yòówù ànábì ń bí ọ wà. Sallallahu alayhi wa sallam. Kí ni ń kán ọ lójú? Sallallahu alayhi wa sallam. Eríire àwọn kan la jòkó tì í. Ó yẹ kí wọ́n bíra rẹ pé ń jò lèmi náà ó dẹni tí ó lè ṣèyí fáwọn èèyàn. Allah. Ọwọ́ à ń kánjú pọ̀ ń lè sínú ńlé. Tarakina le wahaya. Bàbá wa ò sí òye mi mo kí yín. Idhi wallahi ta'anna. Mo kí àfa wa Ajétúmọ̀ bí. Wa wa'adana al-kalama. Mo kí àfa wa Ládífá. Ṣé bẹ́ẹ̀ ni? Wa wa'adana minallahi al-kalamu. Àfa wa ń fa àgbà mo kí yín púpọ̀. Adama Allahu hayatakum. Bàbá wa Nábàhá ní àfa wa ń sálẹ̀ ọjà. Gbogbo àwọn àfa tí mo kí yìí. Bàbá wa pírẹsidẹ́ǹtì Kun Fayekun. Mo fi gbogbo àwọn àlùfáà tí mo kí yìí mo fi wọ́n kí àfa wa Sàrùmí. Adama Allahu hayatahu. Ti Kwara State nílọrin ẹ ṣeun. Mo fi gbogbo wọn bẹ́ẹ̀ mo fi kí àfa wa Sàrùmí. Adama Allahu hayatakum. Àwọn tí wọ́n ṣerú eléyìí tí wọ́n ronú kan pẹ̀lú eléyìí ló kàn káwọn ó ṣe. Ẹ̀tọ́ ńláńlá kan làwọn bọ́ kúrò lọ́rùn wọn. Ó wá kú bí wo ò ṣe ní ríra rẹ nírí ẹni tó kàn wáyìn wá jẹ ẹ̀tọ́ lásán. Ẹ bá ní inú ó yẹ kó rò ó. Ọlọ́run kí àwọn èèyàn jù báyìí lọ tí wọn ò ṣe. Allah. Àwọn tí wọ́n bá wá ṣerú ẹ̀ ṣé àákàndé àyín àwọn Kun Fayekun ó sì há kínní lé kálukú lọ́wọ́ á sì máa lọlé. Ọlọ́run má ṣe kálukú wa lólóúnjẹ òsì. Amina. Ibi àwa mùsùlùmí bàjẹ́ sínú gbogbo bí a bá ti ráǹfààní ibẹ̀ lára wa ti máa yá gágá àfi kí wọ́n ó ta kókó ọ̀rọ̀ Ọlọ́run mọ́kọ́ wa létí aṣọ ń bẹ̀. Allah. Kí là ń bá ká ọdún mélòó là á lò láyé gan tá a sì wá múra kẹ́kẹ́ mọ́ tó yìí. Kùránì nílì yóò ń fi kí mo ti sàún sùn náà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Èyí tá a wí ti tá a la ẹ̀rí ti ń rojọ́. Yunfiq dhu sa'atin min sa'atihi. Gbogbo ẹni tí bá ti ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ń ta wí bá wí nù. Dhu sa'atin min sa'atihi. Bí ò bá bá ọ wíwọ̀ sí bí ọbẹ̀ ẹnu páànù kan farabalẹ̀. Yunfiq dhu sa'atin min sa'atihi. Ọlọ́run ní gbogbo ẹ̀yin tá a kẹ́ tá a bun chẹ́ńjì sápò yín ẹ ṣàánú àwọn tá a kẹ́. Àfa farabalẹ̀. Àfa wa Ìmámù Ṣàráwí ó ní idha ra'ayta faqiran fi biladil muslimin fa'lam anna hunaka ghaniyyan saraqa haqqan. Liyunfiq dhu sa'atin min sa'atihi. Bàbá wa Sàrùmí Adama Allahu ó ní tẹ́ ẹ hayatakum. bá rí tálíkà kan tí bá ń dààmú tí ó rí jẹ tí ó rí mu ẹ lọ lè mọ̀ pé olówó eléri bú kan ti kó dúkìá rẹ̀ pamọ́ ni. Allah. Ebi dúkìá tẹ́ ẹ ní lọ́wọ́ àwọn kan ni wọ́n rìlíìsì síta yìí. Ọlọ́run ò lè fún gbogbo àwọn tá à ń bẹ láyé lówó. Lọ́lẹ̀ ha kú ò kò lè fún gbogbo àwọn tá à ń bẹ láyé lówó. Yóò fún àwọn tí ó fún ni. Yóò wá pàṣẹ pé ẹ̀yin tí mo fún yìí ẹ máa wá ṣàánú àwọn tí ì fún. Wa man qudira alayhi rizquhu. Gbogbo kálukú lára rẹ̀ yá gágá nísìn. Nígbà tí wọ́n náà fẹ́ pín oore kọ́kọ́ bira rẹ pé bọ́lọ̀ ń bá gbèrú eléyìí sínú àpò rẹ sọ lè yọ̀ǹda rẹ̀ fáwọn Dhu èèyàn. sa'atin min sa'atihi. Ebi gbogbo kálukú náà mọ̀ kíbo sí náà ni farabalẹ̀ farabalẹ̀. Bàbá wa òsì òyẹmí Adama Allahu hayatakum. ẹrú Ọlọ́run kan ó rán ànábì Musa sí Ọlọ́run. Alayhi salatu wa salam. Ọlọ́run ṣe é ní tálíkà ó lò sí paraku ni. Ó ta òsì débi pé aṣọ ẹyọ kan tí ń wọ̀ lòun àti ìyàwó rẹ̀ máa pín lò síra wọn. Gbogbo ẹni Ọlọ́run fòsì dánwò Ọlọ́run bá mú kúrò lára ẹ̀. Amina. Èyí tó ń kánjú lọlé tó ń torí ẹ̀ kánjú lọlé nù. Bọ́bá kánjú lọlé ọ̀sẹ̀ gbọ́ yìí tá à ń wí yìí. Bàbá wa Sàrùmí ó wá rán ànábì Musa sí Ọlọ́run. Pé bọ́ ọba dọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ bá ń sọ fún Ọlọ́run pé mo fẹ́ owó. Allah. Ànábì Musa wá lọ bí títí máa bọ́ lọ ń sọ̀rọ̀ bẹ́yìn àlùfáà ti wí òkè túrì sí nínà ni.
ń bẹ ní Masar ó wá débẹ̀ ó bá Ọlọ́run sọ tí ó sọ tán kò rántí jí sí arákùnrin yìí lákọ̀ọ́kọ́ Ànábì Musa padà lọlé arákùnrin wa lọ bá a pé iṣẹ́ tí mo rán ọ sí Ọlọ́run kí lábọ̀ ó ní mo gbàgbé ìrántí jíṣẹ́ Ànábì Musa tún wá lọ lẹ́lẹ́kejì ó tún bá ń tí ó bá Ọlọ́run sọ tán kò tún rántí jíṣẹ́ lẹ́lẹ́kejì ó wá dẹ́lẹ́kẹ̀ẹ́ta kò rántí yóò máa wá lọlé Ọlọ́run wá pèpè ya Musa ṣé bẹ́ẹ̀ rú mi kan rán ọ sí mi ọba tó ń rán èèyàn sí tóun fúnra rẹ̀ ń gbọ́ ohùn rẹ̀ tí ó kàn tí ó dá Ọlọ́run ni pé ó fẹ́ kẹ́nìkan ó dá sí iná ni àwọn ohun kan bẹ kò lè dá ṣiṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run gbọ́ kèsè pé ò gbọ́ àmọ́ ó ní ìdí kẹ́nìkan ó dá sí Ọlọ́run jí ó mọ̀ pé òun gbọ́ ń tẹ́rù òun ń wí àmọ́ mo fẹ́ kí wọ́n Musa ó bá dá sí ni kí ló tó jíṣẹ́ tó rán ọ àná Musa níbẹ̀ ni Ọlọ́run mo gbàgbé ni olówó lòun fẹ́ lọ́dọ̀ rẹ pé òsì yìí tó gẹ́ òsì ń tà wọn lábùkù Ọlọ́run ní bá ń sọ fún pé yóò lówó àmọ́ ọdún 2 péré ní òfin ni. Musa wá délé ó wá pè é ní ó ránṣẹ́ mo jíṣẹ́ rẹ fọlọ́run o kí kálukú ó farabalẹ̀ la etí rẹ pẹ̀lú tí ń sọ yìí oore tọ́lọ́ ń fẹ́ sọ̀kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ rẹ ọmọ iye wákàtí tó kọ sí fáìlì rẹ̀ pọ̀ ìlò bí ẹ bá fẹ́ kóore òun ó kalẹ̀ kí ni ó mójútó bàbá wa ajé túmọ̀ bí Musa wá délé ó wá ránṣẹ́ pé ẹrú Ọlọ́run yìí pé ọba mi lóhùn òun ti gbọ́ ń tọ́ wí ó sì ní kí n sọ fún ọ̀pọ̀ lówó àmọ́ ọdún 2 péré lọ́ọ́ fi ni ìdààmú wa bá arákùnrin yìí pé owó ọdún 2 àbí kí n ní ìfẹ́ ni ó wá gbé ìyàwó síra wọn pẹ̀lú títí ń lò ó bọ̀ tẹ́lẹ̀ ó ní ẹ sọ fọlọ́run ni mo gbọ́ ọlọ́dún 2 náà dáa àmọ́ kọ́ tó bá ń jíṣẹ́ fún un dákun ní sùúrù náà fún mi ní wákàtí 24 kí n lè fi rò ó kí n wá fún ọ lábọ̀ ó wá dé ló pé ìyàwó rẹ̀ jókòó mo rán Musa sọ́lọ́hun Musa sì dé ó jíṣẹ́ báyìí fún mi kí lọ rí sí ìwọ ìyàwó mi ṣé ká gbárù owó ìyá àbí ká má gbà ó ní jí àgbà bàbá wa gbà bò la ṣe nítòsí ó láàlè kọ́lé kan pamọ́ sínú gbóni àwọ̀ ara góòlù síbẹ̀ bó sì bá dé àmọ̀ tá díẹ̀díẹ̀ obìnrin pẹ̀lú ròrí. arákùnrin yìí wá ń sọ fún ìyàwó rẹ̀ pé sọ́ọ̀sì mọ̀ pé Ọlọ́run ò mọ ibi tí góòlù wà Ọlọ́run ò lè parẹ́ kò lè pa góòlù rẹ̀ ó tún mú mi wá ó ní kò lè wọlé ó tún mú mi wá arákùnrin yìí wá ní mo ti mọ tí ń ṣe ó wá pa àlè bá Ànábì Musa ó ní sọ fọlọ́run ni mo ṣe tán kó fún mi lówó ọdún 2 arákùnrin yìí wá lówó ọdún 2 kó wúlò fún wọ́n tó ti ní tó ń wò mí gbogbo bí ọba wà lágbàáyé kó wúlò fún wọ́n tó ti ní tí wọ́n náà ń wò mí báyìí kí la arákùnrin yìí wá ṣe ó wá sọ fún Ànábì Musa ó ní sọ fọlọ́run ni mo gbọ́ Ọlọ́run ní lọ lè sọ fún ọ ní kó lọ lè dáko níbi oko ni ó ti rówó owó yìí wá dé ó pọ̀ owó náà buhaya láàrin oṣù 6 ó dolówó ó wá kọ́ ilé oríṣi 4 ilé alákọ̀ọ́kọ́ ó sọ ní ilé àwọn opó gbogbo àwọn tí ò bá ti lọ́kọ wọn tí wọn ò bá ti lọ́kọ mọ́ ẹni kí wọ́n máa wáyà yín wá máa bí abùkátà wọn ó kọ́ ilé ẹlẹ́ẹ̀kejì ó sọ nílé ọmọ òrukàn gbogbo àwọn ọmọ tí ò bá ní bàbá mọ́ ẹni kí wọ́n máa wáyà yín gbogbo ohun tí bàbá wọn máa ṣe fún wọn èmi ò máa ṣe fún wọn. ó kọ́ ilé ẹlẹ́ẹ̀kejì ó wá sọ ní ilé àwọn obìnrin tí ò lọ́kọ ilé ẹlẹ́ẹ̀kẹta nu ọkọ lè má kú èèyàn lè má ṣayé àìlọ́kọ mọ́ ó lé mi ó máa sọkọ gbogbo wọn. ó wá kọ́ ilé ẹlẹ́ẹ̀kẹrin ó ní gbogbo ẹnikẹ́ni àtọkùnrin àtobìnrin gbogbo ohun tí bá ń ṣe ọ́ láyé máa gbé bọ̀ wá èyí máa yanjú ẹ̀. dákun yóò mú ànábì dáadáa bí tó wà. wọ́n ti rú kíkùlù bá nà sí náà wákà sọ fìyà. àṣírí bí màrúfin. nàkàrọ̀ ìlú. arákùnrin yìí wá ń lu ayé lọ bẹ́ẹ̀ bàbá wa Sàrùmí ó wá pé ọdún 2 owó ò tán ó pé ọdún 3 owó ò tán ọdún 10 owó ò tán. àṣírí bí màrúfin fàyín nàkàrọ̀ ìlú. Ànábì Musa wá lè bá Ọlọ́run pé Ọlọ́run ti sọ mí dòkúrọ̀ ọdún 2 lọ lárákùnrin yìí lówó ó ti wá lo ọdún 2 ọdún kẹwàá ní owó òtán lọ́wọ́ ẹ yóò wá rò pé ṣe ẹ̀rọ mo wá jẹ́ fóun. Ọlọ́run níbẹ̀ ni Musa èmi mo sọ pé owó rẹ̀ ò ní tán toró ti bá mi jókòó èmi Ọlọ́run ni bùjẹ́ bùdànù tí ìmọ̀lẹ́ ọ̀rẹ́ tí ìmọ̀lẹ́ ọ̀tá. àfà ó ti wá ṣe oore fún ẹni tí àṣẹ ń bẹ lérí ahọ́n rẹ̀. min
Ọlọ́run dá àwọn ẹ̀dá kan àṣẹ ń bẹ lérí ahọ́n wọn. Wọ́n lè má lè tọrọ fúnra wọn àmọ́ bí wọ́n bá tọrọ fún yẹn yóò gbà. Bẹ́ẹ̀ bá ṣe wọ́n lóore ọ̀sì oore ṣe ní ti dáadáa. Bọ́ bá ṣe wọ́n níbi ọ̀sì àgbákò. Fọláwùlà yóò kọ́fà alẹ́ ìkàfíà. Àwọn tí wọn ò gbọ́dọ̀ dìde lóru kan sọ fọ́lọ́run tí mo fẹ́ ní lẹ́ẹ̀kan náà ni wọ́n máa endorse ẹ̀. Gbogbo ẹni ó bá mọ̀ pé òun fẹ́ kí oore òun ó kalẹ̀ dáadáa báyìí ni kó máa bù ú ṣe. Àfáà farabalẹ̀. Gbogbo ẹni tẹ́ ẹ bá ṣe dáadáa báyìí fún níjọ́ tó bá dìde ronú kan ìwọ náà lóru tó bá sọ fún Ọlọ́run pé ẹni tó ṣe léyìí fún mi Ọlọ́run má jẹ́ ó wálẹ̀ láéláé wọ́n sì sáyẹ̀nsì kò ní wálẹ̀ mọ́. Ebi ń bẹ lọ́wọ́ tiwọn náà ṣe bọ́ọ̀ ṣe ni. Ọ̀rọ̀ kó dìgbà tó bá pọ̀ tó yìí kọ́ tó ṣe. Dédé àfáà farabalẹ̀ dédé ń tọ́ ní ìhùnà máa ṣe. Àdánwò tẹ́lómi kan nú ayé ni pé ó fẹ́ máa gbà ni kò fẹ́ ná rárá. Má yarú èèyàn bẹ́ẹ̀ bọ́ bá ya bẹ́ẹ̀ kò dáa ọ̀ tọrọ kọ́ bọ́lọ̀ dáadáa ni. Bá a bá dúpẹ́ lọ́wọ́ igbá bá a bá dúpẹ́ lọ́wọ́ odò àbá Sàrùmí ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ igbá tá a fi fà á náà jáde. Àbá wo sì òye ẹ̀mí bàbá ara yín sẹ́tẹ̀ bá jíṣẹ́ ńkọ́. Ọlọ́run ló mọ iye ẹlòmíì tí àwọn ẹ̀tọ́ àwọn èèyàn ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń jẹ. Gbogbo àwọn olówó tẹ̀ ń ṣépèlé pé wọn ò dá gbogbo wọn mọ̀ kí wọn ò dá. Wọ́n sì bí èèyàn ni wọ́n kówó rán ẹlòmíì sádùúgbò ó sì lè ná. Àbá wa Sàrùmí ẹ jẹ́ ń tú àṣírí bàbá wo sì Oyèmí kan yìí fún yín tí wọ́n ṣe ń dò ní láìpẹ́ yìí. Mo kàn wá ń lé jẹ́jẹ́ mi ni àfọ́sì Oyèmí wá pè mí. Àwọn akími tán wọ́n ní bolẹ̀ àmọ́ ni mo wà ń lè. Wọ́n lẹ́rú Ọlọ́run kan gbọ́ lẹ́kítọ̀ mi lérí Facebook nísìn. Ó wá pe àwọn. Ó wá ló ń láìkì wá sí àfáhùn. Òun fẹ́ rán àwọn sí àfáà náà. Torí náà kí n sẹ́ẹ̀dì account number mi nísìn. Mo wá sẹ́ẹ̀dì account number kò tó gbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sì rà láti owó gidi. Àfáà wo sì Oyèmí gbogbo ẹ̀yin àfáà tẹ wà ń kalẹ̀ ṣé wọ́n sojú mi pé wọ́n. Tí wọn ò bá jíṣẹ́ ṣé mo lè mọ̀. Bàbá ni wọ́n kó kámẹ́rà kalẹ̀ fẹ́lẹ́ yìí torí kẹ́lòmíì tí ó ṣe náà lè mójútó ni èyí tí wọ́n ṣe fẹ́mi yìí kò nídìí kámẹ́rà kódà ìmẹ́ ni ó ṣe bèlè pé kí. Wọ́n kó ẹ̀tọ́ ẹlòmíì fáwọn èèyàn náà yìí ń ná ni o. Bọ́ bá kó ẹ̀tọ́ èèyàn fún ọ tó bá ń ná ọ lè kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ òsì lè ṣe rire. Gbogbo ẹni bá ní ẹ̀tọ́ àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ kó lọ lè dá padà. Gbogbo ẹni tó bá sì ń ṣerú eléyìí kó múra sí oore bẹ́ẹ̀. Àfáà farabalẹ̀ ẹni tí ò bá sì tí ì ṣerú eléyìí kó ní òmúra bọ́ọ̀ bá ń bẹ lọ́n pé kó bùn ọ lówó máa fi tì í pé tó bá bùn ọ kó jẹ́ ọ lè ná fáwọn aláìní. Ọlọ́run bùn ẹlòmíì lówó kò lè ná fáwọn aláìní Allah ó dìwọ́ àtọwọ́ rẹ̀. Gbogbo àwọn tí wọ́n ṣerú eléyìí wọ́n fa kálukú wa sí rìn ni. Wọ́n sì ń sọ fẹ́ni tí ò ta gìrì kó ní ò ta gìrì bí wọn náà bá lè bẹ́ gìjà ṣe bọ́ lè bẹ́ kẹ́sẹ́. Bọ́ọ̀ bá lè rà pò sẹ̀mó fún yẹn yé bọ́ lè dáadáa kọ́ ọ̀bùn yẹn jẹ́ ń bẹ́ẹ̀. Ọmọ jáwé yìí ó pín eríire tán mọ́ ọlá kí wọn náà sáré kọ́ pín bẹ́ẹ̀. Bọ́ọ̀ bá wá pín bẹ́ẹ̀ àfa bọ́ọ̀ bá pín bẹ́ẹ̀ kí lọ́ọ́ ṣe kalẹ̀ dọ́mọ rẹ̀. Gbogbo àwọn tí wọ́n ṣeré eléyìí ọlọ́mọdé owó tán lọ́wọ́ láíláí. Subhana rabbika. Ọlọ́ba dúpẹ́ fún àbáwá Múntakọ́ Faradẹ́mi Olúwa. Àmín. Faradẹ́mi Olúwa. Àmín. Bọ́gẹ́dẹ́ bá pọ́n tí inú ẹ̀ àdẹ́ Faradẹ́mi Olúwa. Àmín. Faradẹ́mi Olúwa. Faradẹ́mi Olúwa. Bọ́gẹ́dẹ́ bá pọ́n tí inú ẹ̀ àdẹ́ Faradẹ́mi Olúwa. Àmín. Bọ́gẹ́dẹ́ bá pọ́n tí inú ẹ̀ àdẹ́ Faradẹ́mi Olúwa. Àmín. Bọ́gẹ́dẹ́ bá pọ́n tí inú ẹ̀ àdẹ́ Faradẹ́mi Olúwa. Àmín. Ẹ bá ń sọ pé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Tí wọ́n sọ fún wa ni pé kálukú tètè ṣe ní tó bá lè ṣe lóore
sàbí ànábì tó fẹ́ kú tí wọ́n ń pariwo pé leitahu kana kamilan leitahu kana jadidan leitahu kana ba'idan. Kò bá ṣe kó pọ̀ kò bá ṣe kó pé ó bá sì lọ jẹ́ tuntun ni ńgbà tó fẹ́ kú ń pọ̀ kàkà kú ń ti ń wí nù bá lọ jẹ́ tuntun ni bó bá lọ pé ni bó bá lọ jìnnà ni àwọn á lọ bí ànábì ìpè kí la ṣẹlẹ̀ kí ni ó dé tí ń wí báyìí ànábì ní bẹ́ẹ̀ ni níjọ́ kan ìyá afọ́jú ó fẹ́ rí náà òun ló fà ìyá afọ́jú kí ìyá afọ́jú ó fi rí náà wọ́n á fi ládàá rẹ̀ hàn ni wọ́n á sọ pé ibi tí ìyá afọ́jú yìí ń lọ ó wá jásí kó jìnnà ni orí mi ò bá pọ̀ leitahu kana jadidan ẹnìkan ò rásọwọ̀ ó pariwo wọ́dọ̀ rẹ̀ kébó lèmi náà ti rásọwọ̀ ó wá fún un lásọ tóun náà lókù tó gbé lọlé drakina oníkóhun náà rí wọ̀ wọ́n wá fi ládàá rẹ̀ hàn ní bá ń pariwo pé yé leitahu kana jadida aṣọ ọjọ́ sí tí mo fi tọrẹ bó bá lọ jẹ́ tuntun ni ẹ̀rí bó ríire mi ò bá ti pọ̀ tó leitahu kana kamilan ẹni tẹ́bi ń pa ló sunkún lọ́dọ̀ rẹ̀ pé mi náà fẹ́ jẹun ó wá fún ní lájì búrẹ́dì tó jẹ kù wọ́n wá fi oríire bẹ̀ hàn ike bẹ́sàn rẹ̀ ti pọ̀ tó ní bá ń pariwo pé yé búrẹ́dì yìí ò bá lọ jó didi ńjọ́ náà ńkọ́ sọpọ́lọ́ ń tóbi. Allahu akbar. bí búrẹ́dì yìí bá lọ jẹ́ lọ́ǹgì ńjọ́ náà tí ò jẹ́ sákárà oríire ò bá gbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ bá yorùbá nàbì. sallallahu alayhi wa sallam. Dr. Muntaka Asayuti an'amallahu alaykum kulla in'am ibi tí Ọlọ́run ṣe àánú yín déhùn Ọlọ́run yóò tó pọ̀ sí. àmín. ọlá Muhammad ọba tó ní yóò bá dúpẹ́ fún yín yóò bá san yín lẹ́san rẹ̀ bọ́ọ̀lù ọkùnrin báyìí kúnnù ti rí nu àfa àti fún àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ló ń jẹjẹ Olúwa ti gbé kalẹ̀ nù ní ọlọ́mọdé owó kùn láíláí bàbá Sàrùmí lẹ́yìn bàbá Sàrùmí kí wọ́n pín oúnjẹ yìí òun náà ló kù àfa àkún báyìí kùn náà ni ó ṣe kíni ni wọ́n pín tí ò sí kankan mọ́ bó ti jẹ́nu tí ó sì máa bá gbogbo kálukú wa yìí lọ lé gbogbo àwọn atálíkọ̀ Ọlọ́run yìí ìwà alágbàsẹ̀mú lágbàrẹ́sì